èèyàn mi ẹ wò mo fẹ́ play video kan fún wa but kí n tó play fún wa ẹ jẹ́ kọ́kọ́ sọ one or two things. ṣé ẹ rí ẹni tí mo máa gbé wá pastor ni o pastor gan tún sọ yìí pé òun máa ṣe kí ni òun máa dira òun máa gbé bible sẹ́gbẹ̀ẹ́ kan kó má jẹ́ pé ẹnu mi lẹ ti máa gbọ́ ẹ wá lọ gbọ́ fídíò yẹn. tó jẹ́ ọmọ Yorùbá. If you're a Yoruba indigene, mo fẹ́ bá yín sọ̀rọ̀. I want to talk to you all. mo dẹ̀ fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí n bá yín sọ̀rọ̀. And I want you to listen and accept what I'm about to say. mo náà ti bà abúlé yín wọ́n ti gbà tán. I said they are already usurping you from your villages all over Yoruba State. ní Ogun State. In Ogun State, Ọ̀ṣun State. Osun State, Ondo State. Ondo State, Anambra State. even Anambra gbogbo State, àwọn ilẹ̀ Ìgbò wọ̀nyẹn. even the Igbo lands as well. làwọn wọ̀nyí ti wọ̀. People are already entering those places. tí wọ́n dẹ̀ ti gba gbogbo ẹ̀. And they're already overtaking you people in your various states. èyí tá à ń sọ yìí sí. What we are saying right now, kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn o. this is not about religion. Christian. Whether you're a Christian Muslim. or you're a Muslim, àwa tá jẹ́ ọmọ Yorùbá. and we are Yoruba traditional worshippers, àsìkò tá a gbọ́dọ̀ kó ẹ̀sìn wa papọ̀ nìyí. this is time we must band together láti jà fún àwọn ilẹ̀ bàbá wa. to fight for our father's land so that they don't overtake us in ẹ it. má jẹ́ kán fi ẹ̀sìn gba ilẹ̀ wa o. Don't let them use religion take over our land. gbogbo abúlé tó ń gbà l'Ondo State yẹn. All those villages they've taken over in Ondo State, wọ́n pa Muslim wọ́n pa Christian. when they wanted to kill, they killed Christian and Muslim alike. ilẹ̀ náà ń jà fún kì í ṣe ẹ̀sìn. They are fighting for the land. They are not fighting for religion. ẹ̀sìn náà kàn gbá wọlé o. They are just coming through the lens of so mo religion. sọ fún yẹn ọmọ Yorùbá. But I'm telling you all Yoruba Ẹ múra o. people, please be prepared. gbogbo ọmọ Nàìjíríà. Nigerians at ẹ large, múra dáadáa. please be well prepared wọ́n má bàa gba ilẹ̀ yín o. so that they don't take you away from your father's mo wá pé land. gbogbo àwọn lọ́balọ́ba. And calling onto the royalties in Yoruba Ọọ̀ni land. of Ifẹ̀. Your new Ife, the Imperial Majesty. kábíyèsí kádé pẹ́ lórí rẹ̀. Kábíyèsí, we greet you, sir. ẹ dá sí o. Please talk about this. Aláàfin tuntun tó ṣẹ̀ jẹ ẹ dá sí The o. new Alaafin, please talk ẹ̀yin about ọba this. Ondo All ẹ dá sí o. the kings in Ondo State, ẹ̀yin ọba Ọ̀ṣun Ọ̀yọ́ Lagos State ẹ dá the sí o. kings in Lagos, Oyo, Osun, please talk about this. tógun yẹn bá wọlé tán. Because when the war overwhelms us, apá ò ní ká o. we will not be able to do anything about it. èmi mo rẹ́ẹ̀dì ogun o. Personally, I'm ready for mo war. sọ fún ìjọ kìnìún àná mo ní kẹ́ ẹ dira. I told you the last time that you should fortify àwọn yourself. kan sọ pé báwo ni pastors máa sọ pé Some èèyàn people dira. were saying, why will a pastor utter that kind of statement? ẹ lọ dira o. Please go and fortify tó yourself. bá yá màá gbé báìbù mi sílẹ̀. Because when war comes, I will drop my Bible. màá jà fún ìlú bàbá mi. I will go and fight for my father's tó pé land. ìgbà wo ni Christian dé Nàìjíríà. When the Christianity come into Nigeria, 1842 it came in 1842. ló ṣẹ̀ dé Nàìjíríà. That was when it came in. ẹni àkọ́kọ́ tó máa kó báìbù jọ. And the first person to compile the Bible, Williams lórúkọ ẹ̀. his name is Williams. wọ́n pa ní on the 6th They killed him on the 6th, 1536. 1536. wọ́n dáná sun. They burnt him. He was ẹ tún gbé lynched. báìbù tá à ń kà yìí. The person that compiled the Bible for so us. ẹ má jà fi ẹ̀sìn bọ inú afẹ́jà fúnlẹ̀ bàbá So wa. don't let us put religion into our culture or for fight for our father's màá land. dira. I will fortify màá myself síwájú ogun. and I'll be a leader. wọ́n tó de lè dira fún ènìyàn. And if you can fortify people, máa bọ̀. fortify a them. máa dira a máa jagun náà. We will fight that war. màá gbé báìbù sílẹ̀. I will drop my Bible nítorí ilẹ̀ bàbá mi. because of my father's land. tó bíbélì sọ. Because the Bible says it. Hébérù 6 verse 1. Hebrews 6 verse ó ní ká 1. fẹ́ kọ́ Kristi tì It náà. says, set aside the teachings of ká ṣe Christ pípé. and let us do what is ẹ jẹ́ complete. àkọ́kọ́ fi ti Kristi tì We náà. will now put it ká aside. lọ jà fúnlẹ̀ bàbá wa. Let's fight for our father's ká land. máa sọ pé kí Jésù ràn wá lọ́wọ́. And we tell Jesus to help us. kó ràn wá lọ́wọ́. To help us in the war for our father's land. ohun tá a máa ṣe nìyẹn o. That's what we are going to do. nígbà tó mú Jésù Kristi. When Jesus was caught, ọmọlẹ́yìn ẹ̀kọ́ fa ìdáyọ. a disciple drew out his sword. à ń pè ní Pétérù. His name is Peter. ó bẹ́ etí ẹnìkan sílẹ̀. He cut off the ear of one of the soldiers. ó bẹ́ etí ẹ̀ He sílẹ̀. cut off the ear of one of the Jésù ní soldiers. rárá. Jesus said, tí no, tí idà rẹ̀ bọnú àkọ̀. keep your sword back in the shirt. Jésù ní tó bá yá o. That when the time comes, ẹni tó ní aṣọ kó lọ tà á. if you have a cloth, go and sell it. ẹ tó ní bàtà kó lọ tà á. When the time comes, if you have sandal, you will sell ẹ lọ it. sí Luke 22. Go kẹ́ to lọ kà Luke á. 22. so ẹ má filẹ̀ bàbá yìí sílẹ̀ o. Please don't leave the things of your father and the land of your Christian sọ father. pé kí n má jà fún bàbá mi. Christianity does not stop me from fighting for my so father's ìwọ náà rights. má wòran ọwọ́ ọmọ Yorùbá. So if you are Yoruba indigene, don't just ẹ má fold your jẹ́ kó wá hands. gbalẹ̀ bàbá wa lọ́wọ́ wa. Don't let them take over our father's land from us. Ọlọ́run á fún wa ṣe o. God will help us. alálẹ̀ bàbá wa Our ancestors á fún wa ṣe o. would. ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí pásítọ̀ yẹn sọ àbí ní ìgbà tí pásítọ̀ bá lè sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn kí lẹ̀yin ọmọ ọjọ́ fẹ́ sọ ẹ sọ fún mi ṣùgbọ́n wọn lè ń gbọ́ yẹn gbé wọ́n ti surround gbogbo ilẹ̀ Yorùbá
ipe kẹ́yìn gan ṣe kí ni kẹ́ lọ dira yín kẹ́ lọ wára yín dì kẹ́ wá bí tẹ́ ti máa dì í. Mo ṣe ń wo fídíò kan tí àwọn Fúlàní tí wọ́n fi idà ẹ ṣàmọ́ idà wọn yẹn tó máa ń rí ṣọ̀rọ̀ tó máa ń dàbí sword kékeré báyìí ló fi ń ṣá ọrùn ẹ̀ ló fi ń ṣá orí ẹ̀ ló fi ń gé gbogbo ẹ̀ tí ò gé wọn. Ẹ̀yin tí wọ́n fẹ́ wá fi idà mú ẹ̀yin lẹ́ẹ̀ tí ì di nǹkan kan yìí. Ṣe rí oríṣiríṣi àwọn nǹkan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ wípé tí a bá ní ká máa post mo máa ń tẹnu mọ́ tí a bá ní ká máa post ẹ̀ ẹ wò ẹlòmíà fẹ́ lè sàkúrò nulẹ̀ àbí kí n sọ wípé ẹlòmíà fẹ́ máa sọ wípé kóun gbẹ́ inú holẹ̀ kóun kọ́lé sí underground kóun máa gbé bẹ́ẹ̀ mo sọ fún yín. Fídíò kan pásítọ̀ yẹn ó ní ọmọ ọjọ́ ń sọ pé òun sì kí pásítọ̀ yẹn pé pásítọ̀ well done o kìíní kan báyìí o ó ní pásítọ̀ òun ò rìn ju bíi 3 minutes lọ tí àwọn pípù yìí tán ṣá pásítọ̀ yẹn lórí. Ọlọ́run ló ní pásítọ̀ yẹn níkú mélòó ẹ̀ ẹ jẹ́ nǹkan sọ bíi mélòó kan fún wa bóyá iye wa máa ṣí pé yes ó yẹ ká dira ipe ó jẹ́ Christian ó jẹ́ Muslim yẹn kò ọjọ́ ìjọba babaláwo kò sọ pé kó má dira kó má bàa pa ẹ́. Now ẹnìkan wọ́n ní ọmọ òkókó tí wọ́n ṣe bí nínú ilé yẹn àwọn pípù yẹn dẹ̀ débẹ̀ wọ́n dẹ̀ mú ọmọ òkókó yẹn wọ́n dẹ̀ gbé kaná wọ́n dẹ̀ sọ pé àwọn pípù yẹn máa jẹ. Ṣé ẹ kì í gbọ́ gbogbo ẹ̀ ni ẹ kì í gbọ́ ni ọmọ òkókó tó ṣe bí nínú ilé ipe kí wọ́n máa jẹ ọmọ inú ara wọ́n ti pa wọ́n ní kó máa jẹ. Ibẹ̀ lẹ́yìn kan tí ń sọ pé wọ́n Nàìjíríà ibò kan lẹ́yìn kan tí ń sọ pé kíní kan igbá kan àwọn kan ibẹ̀ lẹ́yìn tí ń sọ pé kò sí kankan kò ṣe gbá kan kò ṣàwọn kan torí pé kò tí dandan yín. Àbẹ́ẹ̀rí nílé àwọn Yíbò nísìn ẹni gbogbo wọn ṣe ń sá kábàkábà kiri ni woman yẹn ṣe ló sáré gbé ọmọ ẹ̀ báyìí tó mú ìró mọ́ra báyìí tó sáré sá wọlé tó ń ṣe pìpìpìpì tó ń yìnbọn káàkiri ṣáyẹ̀ ò tí ì rí ni tẹ́ bá tẹ̀ tún wàá rí tẹ́ ẹ̀ rí sójú tí ó lòun ò jẹ́ kó dọ̀dọ̀ yín òkè ẹ wo ti máa dẹ ẹ̀hún kí ló ń porúkọ tí wọ́n yìnbọn fún ìdí láìpẹ́ ṣe bó ń fẹnu ara ẹ̀ sọ ó ní wọ́n ti sàn ráǹdì gbogbo ilẹ̀ Yorùbá pátá ibẹ̀ lẹ́yìn tí ń lọ patí ibẹ̀ lẹ́yìn tí ń ṣe oríṣiríṣi tó wù yín tẹ́ ẹ̀ mọ bẹ́ẹ̀ tẹ́ ṣe máa dira ẹ má ṣì mí gbọ́ o mi ò ní ẹ má lọ patí o ẹ lọ patí dira lọ patí fún onídèmọ́ọ̀dì dé ìfúnpá ṣe gbogbo ẹ̀ tó yẹ kó mọ̀ pé o lè ṣe tó máa fi save ara ẹ kúrò ń bẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀. Ṣèbí kí náà porúkọ ẹ̀ kí náà ilẹ̀ àbí kí lẹ má pé ìtúnu àwẹ̀ tán ṣe parí yìí ṣèbí àwọn pípù yẹn sì lọ dà wọ́n tán lọ dàbí kan rú ń bẹ̀. Ẹ wo mélòó afẹ́ máa sọ fún wa ṣùgbọ́n mi á sọ fún ẹ pé kó o dira kó má bàa pa ẹ́ dànù kó o wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ara ẹ má sọ pé torí pé o jẹ́ Christian má sọ pé torí pé o jẹ́ Muslim má torí pé o jẹ́ babaláwo because àwọn babaláwo kan wà náà àwọn náà ń dira ọmọ wọn pé kò sí kankan wo ṣé o ní lọ́wọ́ tá a wà yìí ni pé kó o tọ́jú ara ẹ kó o wá rẹ kó o pákéjì ara ẹ débi pé wọn kàn ní pẹ́ dànù fún Nàìjíríà ẹni tí àwọn Fúlàní bá pa àpagbé ni. Ẹ wo àtijọ́ tí wọ́n ti ń pa àwọn èèyàn tí wọ́n pa kí náà porúkọ lédi ọmọ sójà yìí tí wọ́n pa ẹ wo àwọn ladies tán pa ẹ wo àwọn girls tán pa ẹ wo àwọn girls tán pa ẹ wo gbogbo wọn tán pa wọn ò rí justice fún wọn ò sọ anything. Ìgbà tí àwọn kan wá pa àwọn Fúlàní wọn bóyá pa 15 wọn wọ́n sọ pé kí wọ́n máa wá àwọn people yẹn jáde ó ṣe mí láàánú yín pé àwọn ọmọ Yorùbá yẹn wọ́n dẹ̀ tún wá àwọn people yẹn jáde fún wọn àbẹ́ tí gbọ́ ni wọ́n ti wá àwọn mélòó kan jáde fún wọn náà ọ̀rọ̀ yẹn wà lórí íńtánẹ́ẹ̀tì torí pé àwọn tí àwọn yẹn bá pa àpagbé ṣùgbọ́n àwọn tí ẹ̀yin bá pa ẹ lè pa wọ́n gbé ṣé ibi tẹ́ ẹ fẹ́ ká jókòó sí náà rè ṣé ohun tẹ́ ẹ fẹ́ ká máa ṣe náà rè níwọ̀n Nàìjíríà wọ́n Nàìjíríà tó jẹ́ wípé bàbá yín gan ò rí nǹkan kọ́ ṣe sí mi ò rí kí Tinubu bọ́tà kó tiẹ̀ sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí o a máa wá nǹkan ṣe sí o kíní kan igbá kan o àwọn Fúlàní ò ní ṣe kò mẹ́sàn Fúlàní ibi tó bá ti mẹ́sàn Fúlàní kẹ́ ẹ sọ náà ibẹ̀ ni gbogbo yín wá jókòó tẹ́tẹ́rẹ́ ẹ wá ń wò ẹ ṣàfẹ́ kan pa yín kan fi yín rúbọ fún Nàìjíríà ẹ kàn máa ké ẹ kàn máa pariwo ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tó o bá dira
tó wá àwọn babaláwo original ni mi ò sọ pé àwọn fake o tó wá àwọn babaláwo original gidi tó dira fún ẹ tó jẹ́ pé anywhere tó bá ń lọ gan wá mọ̀ pé yes káwọn gan bá ẹ lákọ kẹjọ bára yín lákọ táwọn gan bá sọ pé àwọn dira kẹ́yìn gan dira ṣebí ara àṣírí wọn tó ṣẹ̀ ń tú ni àwọn kan sọ wípé tẹ́ ẹ bá ti ráwọn Fúlàní yẹn wípé tẹ́ ẹ bá ti rí wọn wọ́n máa ń gbé kí náà porúkọ tẹ̀sùbí sọ́nù wọ́n ní kẹ́ kọ́kọ́ máa já tẹ̀sùbí wọn náà ẹ jẹ́ kí mi náà sọ àṣírí wọn díẹ̀ tí mo gbọ́ wọ́n ní tẹ́ ẹ bá ti mú wọn ẹ já tẹ̀sùbí ọrùn wọn tẹ́ ẹ bá ti já èyí náà lè kọ́ńkà wọn because àwọn náà mọ bọ́ ṣe ń ba ògùn jẹ́ lára yín èyí náà mọ bẹ́ ṣe máa ba ògùn jẹ́ lára tiwọn náà ṣé ti wá nípa nǹkan tó à ń sọ yín pé Nigeria is not for Yoruba. Nigeria is not for Igbo. It's for Fulanis. Àwọn ló ní Nigeria. Because tí o bá ṣe àwọn ló ní Nigeria ni. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá tó ń ṣe gbogbo ẹ̀ wọ́n ò sọ̀rọ̀. Wọ́n wá pa 15 wọn lásán. Ládùúrú thousands táwọn fi ti pa. Wọ́n sọ pé kí Nigeria government kó fòkó níṣó. Wo àánú yín ṣe mí. Bàbá yín tẹ́ gbé síbẹ̀. Ẹ jẹ́ kí mi sọ nǹkan fún yín èmi máa ń tẹnumọ́ màá dẹ̀ ṣe máa tẹnumọ́ yín pé tí Tinubu bá kúrò ní pírẹsidẹ́ǹtì àbí pírẹsidẹ́ǹtò àbí pírẹsidẹ́ǹdì tó wà ńbẹ̀ tí Tinubu bá kúrò ńbẹ̀ tán ẹ wo ẹ má jà parọ́ fúnra wa nǹkan máa ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá ṣùgbọ́n èmi ń gbàdúrà pé kí Tinubu kó tó kúrò ńbẹ̀ kí Yorùbá lè ṣọtí kó ti dá dúró ká ti máa lọ because wọ́n máa fi ojú ọmọ Yorùbá rí èèmọ̀ bẹ́ẹ̀ mo sọ fún yín ṣe rí sẹ̀ríà lọ àbí sẹ̀ríà kọ̀tọ̀ àbí sẹ̀ríà tó ń gbébọ̀ yẹn tó fẹ́ gbébọ̀ tẹ́ẹ̀sì sọ pé àfẹ́ Yorùbá àfẹ́ ìrìn kíni kan wo wọ́n máa gbé wọlé tó yẹ kò sí bá lákòó bàbá ẹnì kankan tó máa sọ̀rọ̀ wọ́n máa mú yín lẹ́yọ̀kan wọ́n máa ṣe yín sìnkún àbẹ́yìn ò tí ì ka gbogbo kí ni sẹ̀ríà wọn kí lẹ̀ yín rí ń bẹ̀ ẹni tó bá ti ṣe kíní kan ẹ̀ pa ẹni tó bá ti ṣe kíní kan ògbà náà bímọ ẹ̀ pa ẹni tó bá ti ṣe kíní kan ẹ̀gẹ́ lórí ẹni tó bá ti ṣe kíní kan ẹ̀gẹ́ lọ́wọ́ ẹni tó bá ti ṣe kíní kan ẹ̀gẹ́ lẹ́sẹ̀ nígbà tó máa gbé gbogbo ẹsẹ̀ yọ ọmọ Yorùbá tán kí ló wá tún kù ṣe mọ̀ pé àwọn èdè kan wà bóyá fùfú bí àbí kí ló ń pè àwọn èdè yẹn ṣe mọ̀ pé àwọn pípù ìwọ̀n run wọ́n dànù tó gbalẹ̀ wọn ni àánú yín mà ṣe mí o ṣe bẹ́ẹ̀ yín rí ilẹ̀ àwọn Haúsá ẹ̀wọ̀n bí wọ́n ṣe pa gbogbo wọn dànù tó ń gbabẹ̀ yẹn náà wọ́n wá ń pe ibẹ̀ ní Haúsá Fúlàní wọn ò fẹ́ sọ wípé Fúlàní gangan wọ́n wá ń pè ní Haúsá Fúlàní àánú yín mà ṣe mí o mo kàn ń mú àwọn ọ̀rọ̀ yìí wá ìgbà tí mo rí nǹkan tí pásítọ̀ mo ní no yes pásítọ̀ yìí mọ nǹkan tó ń sọ oníjẹ ní no ká fi 1 or 2 things ká fi kún bóyá tí ẹlòmíà ṣí wọ́n gbabẹ̀ yẹn lọ wọ́n máa pera wọn ní Haúsá Fúlàní tẹ́ bá bá original Hausa kìdí pàdé ẹ mọ̀ pé yes they are a nice person làwọn Hausa original Hausa ni o nice person ni wọ́n náà wọ́n gbàbẹ̀ lọ́wọ́ wọn pè wọ́n láwùsá Fúlàní àbẹ́yìn mọ̀ wọ́n ti fẹ́ gbalẹ̀ Yorùbá wo ó sì jókòó ó sì ń hanrun hàn ṣé onígbà tẹ́yìn hanrun nígbà tí ẹ̀yin hanrun hàn àwọn debate lórí ayé yín àwọn debate bó ṣe máa gbalẹ̀ Yorùbá lọ́wọ́ yín nígbà tí ẹ̀yin wọn sọ pé ẹ̀yin lọ bí iṣẹ́ ẹ ṣe kókó jọ̀njọ̀njọ̀ káàkiri tẹ́ ẹ̀ jìra tẹ́ ẹ̀ ṣe kó ẹ̀ka ṣáà ṣe jabala káàkiri ìgbà yẹn tẹ́ bá wá ṣe jabala yín tán ìgbà yẹn làwọn ń sùn ìgbà táyẹn bá jálamba kiri tán tẹ́ bá ní kẹ́ wá sí ìgbà yẹn làwọn máa wá dé ṣùgbọ́n tán bá dé tán bẹ́yìn gan lákọ àwọn gan ò ní fara re lọ kò ń ṣe ìdùnnú wa ká máa gbé pé ogun ti dé o ṣe ẹ tí máa rí gbogbo fídíò yẹn ni ẹ tí rí àbẹ máa sọ pé ẹ tí ì gbọ́ ìmọ̀ ní ogun ti wà ló ẹgbà wá o kíní kan ìgbà kan Tinubu kíní kan ṣé Tinubu rán yàrá yà yín ṣe ni Tinubu rán yàrá yà yín ṣe wà láì kò rán bàbá kúrò bàbá lákò bàbá yín Tinubu ránṣẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ ẹ má kàn jẹ́ ká jókòó kí àwọn pípọ̀ yìí kan máa pa wá lọ anyhow mo rí kan tó jẹ́ pé tẹ́ bá ní bó ṣe my god tẹ́ bá ní bó ṣe kó àwọn èèyàn sínú inú àwọn dánfò àbí inú àwọn mọ́tò tó máa ń ní ẹ̀yìn kí ló máa ń porúkọ ẹ̀ tí wọ́n ṣá wọn lórí tọ́nà àwọn Curtis ló pa wọn tí ìlú bá dáa ṣé Curtis máa ní right láti pa ọmọ aráàlú ni tí ìlú bá dáa Curtis ò ní pa aráàlú náà àwọn kan máa ti mọ bí inú àwọn diaspora ṣẹ́yìn gbọ́ tó sọ pé Curtis pa ẹnìkan Curtis ọ̀pá dúró èrò bẹ́yẹn
wọ́n pa wọ́n débi pé wọ́n tún pa láboyún according to kan tó sọ. Wọ́n wá lọ kó wọn sí ẹnu bóyá ẹnu governor ọ́fíìsì ni àbí kinní kan wọ́n wá ń wọ́ òkú wọn bọ́ta lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n wọ́n bọ́ta. Mo sọ fún yín mo ní tábà gbé oríṣiríṣi kan tó ṣẹlẹ̀ orí íńtánẹ́ẹ̀tì máa lanà sẹ́ẹ̀. Àní ẹlòmíì á fẹ́ kọ́lé underground pé kó wọn gbé bẹ̀. Ẹlòmíì ò ní fẹ́ lè jáde lọ rárá mọ́ láti lọ ra nǹkan débi kó máa jẹ sẹ́nu ẹ̀. Tẹ́lómi bá jáde lẹ́ẹ̀kan bóyá ẹ̀kan lọ́dún lẹ́lòmíì máa jáde àfi tó bá ń ṣiṣẹ́ lókun. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn tó ń gbé owó palé tó ń gbé owó pa iye owó àmì tó ń gbélé pawó ni wàláì wọ́n á kọ́ ilé sí underground wọ́n máa gbé bẹ̀ ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀ máa rí wọn ní oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà torí pé kò tí ì dé ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ lówó yẹn àbí ẹ̀ ń wò pé kò tí ì dọ̀dọ̀ yín pílánù tí wọ́n ní fún yín pílánù tí àwọn Fúlàní ní fún yín ẹ wò ẹ̀yin gan ẹ wò sísìn fíìmù ní ẹ̀ ní ìwò tán ẹ̀ ní ìwò tán tí kálukú sáré kàbàkà ṣé àwọn ọmọ sọ ọ̀rọ̀ kan nígbà kan mo ní tí ẹ bá ṣọ́ra mo ní àwọn bíbí máa wọlé tó yín wọ́n máa kànlẹ̀kùn mọ́ yín nínú ilé wọ́n máa pa yín nínú ilé ni ṣé kò sí ń ṣẹlẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ náà mo náà máa kànlẹ̀kùn mọ́ yín lórí ilé bọ́ọ̀tà fẹ́ pa ẹ́ wọ́n dẹ̀ ń pa wọ́n dẹ̀ ń ṣẹlẹ̀ ṣé kò ṣẹlẹ̀ ni àtọmọdé àtàgbà wọ́n ṣe ń pa wọ́n nìyẹn wọ́n fẹ́ make sure yìí pé wọ́n run gbogbo ọmọ Yorùbá tán ìbẹ̀lẹ̀ yín wá jókòó sí tẹ wá sọ pé yẹn kò sí nǹkan kan kò sí wàhálà kò sógun àṣemáwọn èèyàn ló ń lọ patí àánú yẹn ṣe mí ṣé orí ìwọ tó ń lọ patí this time around abẹ́tà kò ṣọ́ patí lọ. ẹ wo ọ̀rọ̀ tí mo mọ̀ is like pé ọ̀rọ̀ ìṣítí ni o ẹni tó bá ń gbọ́ ẹni tó bá ń kọ́ máa gbà náà kí àkókò mi ṣùgbọ́n we just say it bó ṣe rí lọ́kàn mi bí ìtara bí wọ́n ṣe ń pa àwọn ọmọ Yorùbá bó ṣe rí lọ́kàn mi. mo ń sẹnu mọ́ ní àwọn pípọ̀ yìí ò pa àwọn àgbàlagbà àwọn ọ̀dọ́ ló ń pa láti 40 50 àwọn tó ń pa nìyẹn láti 50 wá sísàlẹ̀ àwọn tí wọ́n pa nìyẹn tó rọ́mọ̀ pa àwọn yẹn ní ọjọ́ ọ̀la wọ́n dẹ̀ ń pa àwọn ẹ̀jẹ̀ rí kọ̀kọ́ ṣe sí tí bàbá yín máa lóhùn orí ní ṣe bá ń sọ ìgbà yẹn pé tí bàbá yín bá wọlé nǹkan máa wọ́ọ̀sì jù báyẹn lọ ẹni irọ́ ni ó yá ṣé kò tí ń wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ lọ nísìn tí bàbá yín bá kúrò ńbẹ̀ tán nígbà tí wọ́n bá máa ṣí tí wọ́n bá máa calculate iye àwọn tí wọ́n ti pa ní under Tinubu government nígbà tí Tinubu bá máa kúrò ńbẹ̀ ẹlòmíì á rí Tinubu á dàbí pé kò bẹ̀ lórí ìdànù ẹlòmíì á káwọ́ sórí báyìí ojú wa ló máa ṣe ẹ wò pé kí lóbìnrin yìí sọ ọ̀rọ̀ ọ̀run ló ń sọ lẹ́nu gbẹ́nu ẹ̀ sàn fine mo ti gbọ́ ọ̀rọ̀ ọ̀run ni mo ń sọ tó bá délẹ̀ tán aṣojú yín torí pé kò tí ń kàn yín ẹ wá o àwọn àgbà ló máa ń sọ pé mọ̀kànmọ̀kàn lóye kan o oyè tó kan ara wò ó bá wa kan rẹ̀ dé lọ́dọ̀ kan ibi tó ti máa bẹ́ lómi ni ò tí mọ̀. a sọ fún yín pé àwọn pípọ̀ yìí wọ́n ń ṣe gọjá yẹn wọ́n ń sáré gidi láti make sure pé wọ́n accomplish mission wọn. ẹ mà ti bàtọ́ sí ń bá bọ ní tí ọmọ Yorùbá bá gbé bọ̀dá níbẹ̀ wàhálà ni àwọn bá gbé bọ̀dá ní nothing happen. a sọ fún yín pé wọ́n ń wọlé sí wa lára èrò bí à ń ṣeré ni kí ló mọ́ balúwò tó pèrè ní emir tí wọ́n sọ pé tábàlúwò bá ti sàmá ní ṣéwù ṣé ilẹ̀ Yorùbá ṣé wọ́n ń jẹ́ emir ilẹ̀ Yorùbá ni ṣe bí ọba ló ń jẹ́ ńlò Yorùbá ṣe gbọ́ mo sọ̀rọ̀ kan gbà kan mo ní tábàlúwò bá ṣọ́ra mo ní wọ́n máa gbàdánù ńbẹ̀ yẹn mo ní wọ́n máa gbàdánù níbi tó wà yẹn ṣé wọ́n ti ń fi lẹ́sẹ̀ ṣẹ́sẹ̀ ò ti ń fi báyìí ẹjá jọ máa wò ó ṣèbí mọ́fítì wò ó tó jẹ́ pé gbogbo a máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo ìtàn máa ṣe pàtàkùtọ̀ lẹ́nu ẹni ìgbà tí wọ́n rí pé àwọn ọba ilẹ̀ Yorùbá ti ń gbégbèsè láti gbọ́ Olúwo dànù ṣèbí torí ẹ̀ ló fi jẹ́ kí mọ́fítì ló fi jẹ́ kó calm down àṣẹ mò ń parọ́ ni ẹjá kájọ máa wò ó náà àbẹ́yìn náà rí ni ẹ̀rí pé mọ́fítì wò ó ṣe gbogbo program tó máa ṣe tó máa sọ pé yẹn káwọn sọ́dọ̀ ẹ̀rẹ́bà káwọn á pa wọn ṣé kò sọ ni pẹ̀lú oríṣiríṣi ọ̀rọ̀ tó ń sọ nígbà tó ń sọ fún pé wo ọ̀rọ̀ tó ń sọ yìí ó máa kó bá ọba ní ó máa kó bá ọba Olúwo ó máa kó bá ọba Olúwo tó máa yọ dànù ó wá calm down ó wá sọ yẹn àwọn kan tó ń gbọ́ràn sí lẹ́nu àwọn kan gbogbo ọ̀nà àwọn pípọ̀ yẹn fi ń wá láti wọlé ṣé wọ́n fi wò ṣó jọmọ Yorùbá ni
nígbà tí ọmọ Fúlàní ti gbé ilẹ̀ Yorùbá tó ti gbọ́ Yorùbá tó ti mix mọ́ Yorùbá, so what do you expect? Wọ́n gbọ́ Yorùbá kọjá wọ́n ta ni Yorùbá lọ. Àwọn ta ni Yorùbá ní sẹ́ don't speak vernacular la máa sọ kiri. Ṣé dùnú wa ni? Wọ́n pọ̀ lóyún, wọ́n pọ̀ ọmọ kékeré, wọ́n pọ̀ ọmọ kókó, wọ́n ṣoríṣiríṣi, wọ́n pa gbogbo àwọn ọ̀dọ́ lọ. Ìlú tó ti pa gbogbo àwọn ọ̀dọ́ wọn mọ̀ pé tó bá yá wọ́n máa fún àwọn àgbàlagbà yẹn ní bóyá 10 years 20 years àwọn míì máa kọjá lọ ńbẹ̀. Táwọn àgbàlagbà yẹn bá ti kọjá lọ wọ́n lè ti pa gbogbo àwọn ọ̀dọ́ tó yẹ kó máa grow bọ̀. Ẹ jẹ́ jókòó síbẹ̀ sọ pé nothing happen. Ṣé nǹkan tá a máa ṣe lélẹ̀ ní gbogbo ọjọ́ ayé wa? Ẹ wo wọ́n ní rally ń bọ̀ tó bá wù yẹn bọ́ta tó bá wù yẹn má bọ́ta. Ṣé lọ́rọ̀ tó wà nílẹ̀ nísìn ọ̀rọ̀ yìí pé either do or die ni. Bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ máa wò pé obìnrin yìí báwo ló ṣe sọ̀rọ̀ báyìí ó ká mi lára ni o torí àwọn ènìyàn wa tí wọ́n pa nígbà tí wọ́n mú ọmọ kókó jù sórí iná tí wọ́n ní kó máa jẹ ní ìlú tó lọ́ba tó níjòyè tí máa rántí ọ̀rọ̀ máa bí mi inú gidi ọmọ tó ṣẹ́ bí nínú ẹ̀jẹ̀ ẹ wá ní kó máa sọ̀rọ̀ bàbá yóò dẹ̀rí kankan ṣe sí bàbá yín kọ̀ ṣáà yá owó mo gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìsín pé àwọn tó wà ní house of rep àwọn tó ṣe ń gba bíi billions every month Tinubu tún increase wọn times 3 mo gbọ́ ni omi mọ̀ bóyá òótọ́ ni àbírọ́ torí mo ti ṣe find out máa sọ tán tèmi tí n bá tó bá jẹ́ òótọ́ máa sọ pé òótọ́ tó bá jẹ́ pé mo ti find out dáadáa máa sọ pé mi ti find out dáadáa ó times 3 owó wọn ebi dẹ̀ ń pa àwọn aráàlú lọ àwọn aráàlú ń kú fún ebi àwọn aráàlú ń ta kíndìnrín wọn ń ta kílẹ̀ máa ń pè kíndìnrín wọn kọ́ lè jẹun wọ́n tún ta kíndìnrín wọn tán àwọn kan tó máa tún àgbà wọn tó tún mú bísínẹ́sì wá ẹ̀ máa ṣe wọ́n tún máa gba commission lórí pé wọ́n ta kíndìnrín wọn ṣáà tí gbọ́ ni torí pé kò tí dọ̀dọ̀ yín òun ni ò jẹ́ ká ẹ̀ mọ̀ pé ogun ti wọ ilẹ̀ Yorùbá already mo sọ pé mo ní ṣáà rí ogun tó máa wọ ilẹ̀ Yorùbá kì í ṣe pé ó máa kàn déédéé yí ilé ẹ̀kọ́ náà a máa wọlé díẹ̀ ni tẹ́ bá gbóye thousands of ọmọ Yorùbá tó ti pa ẹkún àgbọ̀n yín ẹ̀rù á bà yín wípé sọ báyìí làwọn Yorùbá pọ̀ tó wọn ò dé dúró wọn dẹ̀ pa wọ́n lọ ṣé rí láìpẹ́ yìí wọ́n máa ta sáwọn ọba àwọn ọba tí wọ́n lè sọ tọ̀rọ̀ àwọn ọba tí wọ́n lè sọ wípé ẹ jẹ́ kí ìran mi lọ ẹ wò tí máa ní ẹ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ẹ jẹ́ kí ara mi ń bẹ̀ yẹn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọmọ Yorùbá lọ́dira má jẹ́ kán pa yín pakúpa bí àwọn èèyàn ṣe máa ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì pé àwọn ogun ti dé tó máa yìnbọn tó máa sáré tó máa rìkọ́dù ó jẹ́ nǹkan tó jẹ́ ìbànújẹ́ kan fún mi ìpèjọ́ wo la tó fẹ́ stop gbogbo eléyìí nígbà tí àwọn àgọ́ wà nínú olóòlù tó yẹ pé everywhere peacefully ni kò sí wàhálà kò sí kankan àwọn tó wà ń dẹ́sùn bára àti lọ́lé máa bàyàn lẹ́rù ibẹ̀ lẹ́yìn ti jókòó síbẹ̀ pé kò sí kankan tó ṣẹlẹ̀ fi Nàìjíríà lẹ̀ kìnìkan ẹ̀yin náà máa bọ̀ ní àwọn kan tẹ̀ máa wá sọ̀rọ̀ kan tó máa bíyàn nú gidi wọ́n ní ẹ̀yin náà máa bà ń lẹ̀ ok ìgbà tó ṣẹlẹ̀ ní ìsìta ló kọ́kọ́ kàn kó tó lè kan àwa ó ti kàn yín nǹkan táwọn á ṣe ni pé láti create awareness pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ ìgbà kan làwọn kan sọ pé yẹn ṣé fẹ́ máa dẹ́rùbà wọn ni mo ní kì í ṣe pé à ń dẹ́rùbà yín ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ là ń sọ fún yín ṣé dátà táwọn lò lẹ́yìn lò ní 24/7 ní íńtánẹ̀tì la wá yàn ṣùgbọ́n tẹ́ bá ti ra dátà 500 bóyá ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta lè máa fi lò táwọn ètò tó ń ṣe rádaràda fún yín ẹ nílé wo more details nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà but wait táwọn ní diaspora we see everything kò sí kankan tó bò because they do it they post it. Ok ẹ wo ọba kan tó ń dẹ́yìn kan kúnlẹ̀ kò pé 24 hours wọ́n ti sáré get wọ́n ti sáré mọ location bí tó wà ọ̀dẹ̀ ṣóòjú ọba yẹn mo ṣe tẹnu mọ́ wọn ṣóòjú ọba yẹn ẹ wọ́n àwọn Fúlàní tó yẹ pé bọ́n ṣe ń pààyàn bọ́n ṣe ń géèyàn lórí tí wọ́n ń pààyàn wọ́n tún ṣọ àwọn Fúlàní ìṣòjú ara wọn wọ́n ṣò bọ́n ṣe ń pa wọn wọ́n ṣò bọ́n ṣe ń yìnbọn fún wọn wọ́n ṣò bọ́n ṣe ń gé wọn lórí wọ́n ṣò bọ́n ṣe ń gé wọn lọ́wọ́
ṣọmọ aláwọ̀ mọ location wọn ni mo ní ṣọmọ aláwọ̀ mọ location wọn ni so torí ẹ̀ gbẹ́tàgùn àdìrà òde tó bá ti pèsè tó bá ti nẹ́sẹ̀ sí jókòó lé ẹ̀ tó o bá ti mọ̀ pé ó lè dira jókòó lé ẹ̀ má rí gbèrègbèrè kiri àwọn tí ò ní gbèrègbèrè kiri gan wọ́n ń wọlé káwọn ọmọlé wọ́n ń pa wọ́n mọ́lé tọ́kílẹ̀sì wọ́n tó máa ń rí gbèrègbèrè kiri wo ẹ jẹ́ kí n jáde dúró pé àwọn ẹ̀gbọ́n lè má sọ pé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí o tó bá dénú ẹ̀ á dòdìdì ọ̀rọ̀ mi ìṣítí ni o ẹni tó bá ní etí òun ni kó gbọ́ ohun tí èmi sọ fún àwọn ìjọ ẹ ṣé dàbọ̀.